ọjọ́ tí etí bá kú ló dópin ọ̀rọ̀ ilé gbígbọ́. Ọjọ́ tí ọkàn bá kú ló dópin ìdùnnú tòun ti kó rẹ̀. Tí ọpọlọ bá wá kú ó gbọ́dọ̀ gbà yẹ̀wò lọ́wọ́ àwọn méjèèjì kí ó gbé kalẹ̀ síbi rẹ̀. Ilé olúgbọ́n láti bí ní kó kọ́tọ́gbọ́n o. Ẹ̀yìn kùlé arẹsà ni wọ́n ti wẹ̀ mí ò ní kí n jí àṣà ni. Àkùnlé ọwọ́ ọ̀gbọ́n àga ni wọ́n ti tọ́ mi dàgbà ò ní kí n dẹni gíga láyé. Bí èèyàn bá gbìyànjú àti gbé ọmọ lẹ́lẹ̀ sórí ẹni, iṣẹ́ àwọn tó bí ò ní jẹ́ kí ẹni gbà. Kó tó sọ fún gàdá táwọn pé àfẹ́sọ́nà rẹ̀ tẹ́fẹ́ jọ ṣègbéyàwó ọkọ rẹ̀ gangan. Òun ní pátákó ẹ̀sìn. Mi ò parọ́ ọkọ mi nìyẹn. Kódà a ti fẹ́ ṣègbéyàwó. Ọmọ mọ̀ fẹ́ ṣègbéyàwó. Ṣé wọ́n rí bóyá ìgbéyàwó yín ò bọ̀ sí? Ìgbéyàwó kọ́ lẹ fẹ́ ṣe, ọjọ́ ẹkún lẹ fẹ́ mú. Torí pé ṣé ọkọ nílé àbí ọkọ? Èèyàn kún pátákó ẹ̀sìn, ó kù sọ́wọ́ kù sẹ́sẹ̀, ó mú wá bí ó ń rìn bọ̀ bí ọ̀bọ, ó ṣe fi okùn sí lọ́rùn kó fi wọ bí. Ètò yẹn náà rí lọ bí. Ṣé ní ohun tó bá máa ṣẹlẹ̀ nílé oníṣẹ́ láì máa ṣẹlẹ̀? Káṣá máa tètè wọ náà. Ọmọlẹ́wà náà bùkù ó burú jáì tó sì mọ àrùn tó ń ṣe ọ̀gá ẹ̀. Àrùn ló fa tí gbogbo dárúkọ ti lọ tó wọ́n fi máa gbénú àbínú dín. Kí ló ṣe ọ̀gá jáì? Kí ni mú ni? Wọ́n rò papọ̀ mi sí. Ajígbẹ́wọ́. Àbí ọ̀rẹ́ Adébánkẹ́ kọ́ ló lọ sí. Ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ó ti jẹ́ kí Adébánkẹ́ forí gbálẹ̀ tó wá fà kó máa bínú àbísọ̀dẹ̀.